Ẹ káàbọ̀ sórí ètò wa o, ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀. Èmi akọ́ṣẹ́mọṣẹ́ apòògùn yín náà ní Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. Láti àjọ Mopcare fún àwọn àgbà. A ó máa tẹ̀síwájú lórí àwọn ìṣe tàbí àìṣe tí ó lè máa fa kí ara àwọn àgbà wa tètè gbó láìpẹ́ ọjọ́ bí a ti ń sọ̀bọ̀. Kí agbọ́nmi wa má bàa lè wo ilé ẹja wa o. Àkíyèsí wa fi hàn wípé púpọ̀ nínú àwọn òbí àti àwọn àgbà wa ni wọn kò fi ọjọ́ àárọ̀ wọn ṣeré o tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n kété tí àgbà wọn ti ń dalẹ̀ ni wọ́n wá fi iṣẹ́ sílẹ̀ yálà bóyá láti ọwọ́ ìkìlọ̀ àwọn ọmọ wọn tàbí alábàágbé wọn àti àwọn ojúlùmọ̀ wọn. Ẹni tíṣẹ́ ti mọ́ lára láti ilẹ̀ wá tí ó wá di onírejú bí orun ni wọ́n á máa sùn tàbí kí wọ́n máa ṣe iṣẹ́ ìjókòó nìkan. Àfọwọ́fà náà yín wá di ẹni tí ó ń dúró rojọ́ àfàìmọ̀ kí atẹ́gùn má fẹ́ iná náà pa. Ẹ má jẹ́ kí a fi ọwọ́ ara wa dá àìsàn lẹ̀ sí ara wa o. Ẹ má ṣe mí gbọ́ o. A ò ní wípé kí a wá gun gire kọjá ìwé o látàrí àìsinmi lọ́nà tí ò tọ́ àti tí ò yẹ. Àmọ́ ṣá àìríṣẹ́ ṣe dàbí kí ènìyàn máa fa inú àìsàn sí ara rẹ̀ pàápàá sí ara àwọn àgbàlagbà wa. A ti rí àgbà wa kan tí ó jẹ́ wípé iṣẹ́ oko ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ rí. Ìgbà tí àgbà wa bẹ̀rẹ̀ sí ní dé ni wọ́n wá ṣíwọ́ kúrò nínú iṣẹ́ oko ṣíṣe. Àwọn ọmọ wọn sì mú wá sí àárín ìlú. Ṣùgbọ́n lẹ́yìn oṣù díẹ̀ la rí wípé ẹsẹ̀ bàbá wa bẹ̀rẹ̀ sí ní wúwo. Pajápajá lè ní ẹsẹ̀ kúta ìtayé lọ́la, òyì kíkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí kò dẹ̀ ń ṣe wípé bàbá wa ní àrùn ìtọ̀ ṣúgà tàbí ìfúnpá gíga. Àyẹ̀wò gbé nǹkan kan jáde. Nígbà tí a wá fà á lọ fà á bọ̀ la rí wípé àìrí nǹkan ṣe nílé ni ó fẹ́ sọ bàbá wa di ìdàkudà o. Kò tọ́ kí àgbàlagbà wa máa jókòó lásán. Tí ó bá ti ń ju wákàtí kan sí méjì sí mẹ́ta lọ, wọ́n gbúdọ̀ gbéra dìde kí wọ́n rìn lọ kí wọ́n rìn bọ̀. Bí mo yẹn sọ ìtàn mi lọ, ọ̀rọ̀ kan ni àwa wáṣẹ́ fún bàbá wa. Bàbá bẹ̀rẹ̀ sí ní ta igi ìdáná níwájú ilé. Bàbá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àtúnṣe nínú ilé. Àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tí ó tọ́ sí ọkùnrin láti ṣe. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gòkè, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀ níwọ̀nba o. Eléyìí ló mú àìsàn bàbá yìí dínkù o, tí ó fi di wípé ara bàbá dá gíágíá. Gbogbo wa gbúdọ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ìlera yìí nígbà mìíràn kì í gba ojúbọ̀rọ̀. Àfi bí ẹni wípé a fẹ́ gba ọmọ lọ́wọ́ ìkùrọ́ ni, kì í gba ojúbọ̀rọ̀ o. Àáyá gbọ́n, ògúngbè gbọ́n, àáyá ń tiro, ògúngbè náà bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni o. A gbúdọ̀ pinnu láti ṣe gbogbo nǹkan tí ó tọ́ àti nǹkan tí ó bá yẹ. Bí mo ti fún wa tẹ́lẹ̀ rí, kò sí oògùn àfọwọ́fà o. Tí ì ríra. Àwọn kan á jókòó sídìí ọjà wọn fún wákàtí 7 sí 10 nítorí ọrọ̀ ajé. A ò ní pé ká má káràmásìkì iṣẹ́ wa o, ṣùgbọ́n ẹ gbúdọ̀ dìde kí ẹ sì nọ́ra. Ẹ dìde kí ẹ rìn láàárín ọjà tàbí láàárín ìsọ̀ yín. Àwọn kan á fẹ́ lọ sí Ṣàpọ́n láti Ìtòkú. Kàkà kí ẹ fi ẹsẹ̀ ṣán, wọ́n á fẹ́ wọ mọ́tò. Irú eléyìí ẹsẹ̀ ló yẹ ká fi rìn. Kò ṣe wípé àìlówó lọ́wọ́ o. Kò dẹ̀ ṣe pé nǹkan mìíràn wá ṣùgbọ́n ṣá fún àlàáfíà ni. Ìrìn tó oògùn nígbà mìíràn. Pàápàá ìrìn kọ́mọ́kọ́mọ́. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tí ẹ ti ń gbẹ́nu lé ọjọ́ alẹ́, ẹ tètè tara yín jí o. Kò dára tó kí ara sí lé jù. Ẹ má kó ọ̀rọ̀ mi dànù. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe ní kí á mọ́sá, kí alẹ́ tó lẹ́, kí ọmọ adìẹ tó dòmùgọ̀ o. Ẹ jẹ́ kí á dátọ̀ mí díẹ̀. Ribi night àti kéwà arábà mi. Without doctor's prescription, mon trainement, call on doctor's attention if you need solution. Mon trainement, too much is given, much is expected. Lórí ètò wa ètò yín bọ́jọ́ sí dalẹ́ náà ni a ṣì wà. Látọwọ́ àjọ Mopcare fún àwọn àgbà. À ń sọ̀rọ̀ lórí àìnọ́ra àwọn àgbà wa eléyìí tó lè ṣokùnfà kí wọ́n tètè gbó. A ti ṣe ọ̀nà àbáyọ lóríṣiríṣi fún àwọn àgbà wa. Àwọn kan wà tí ó jẹ́ wípé a sọ fún àwọn ọmọ wọn pé kí wọ́n ṣe ètò bí àwọn òbí wọn ṣe máa ta ọjà kéékèèké bíi dáyà, bíi pure water, bíi bisikíìtì tí àwọn ọmọ máa ń jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílé wọn. Ìdí ni wípé àwọn àgbà wọ̀nyí wọ́n nílò kí àwọn ènìyàn máa pè wọ́n lọ́tùn kó máa pè wọ́n lósì. Kí àwọn ọmọdé máa pè wọ́n lọ kán máa pè wọ́n bọ̀. Kì í ṣe nítorí owó ni a ṣe ní pé wọ́n ṣerú nǹkan báyìí. Ṣùgbọ́n ọ̀nà àbáyọ tí ó lè já wọn gbà lọ́wọ́ ìdáwà àti ọkàn àti àwọn àìsàn tí ó tọ́ ni. Pàápàá fún àǹfààní àwọn àgbà wa wọ́n ní àrùn ẹsẹ̀ tí wọn kò lè rìn lọ títí
àwọn náà ní oríṣiríṣi ọ̀nà àbáyọ tí yóò jẹ́ kí ara wọn tají tàtẹ̀yìnwá lọ. afẹ́kẹ́ àmọ̀ wípé iṣẹ́ ṣíṣe níwọ̀nba kí ara máa nà lóòrèkóòrè ó lè jẹ́ nǹkan kí nǹkan tí yóò jẹ́ kí iṣan àti egungun ara kí ó máa nà. kódà gan lára oògùn ìlera tí àwọn àgbà wa kan tí wọ́n máa ń gbà ní wípé kí wọ́n máa nà ara wọn lóòrèkóòrè. a ní àwọn àgbà wa kan tó yẹ pé ijó la ní kó máa jó fún bí 30 ìṣẹ́jú lójoojúmọ́. bẹ́ẹ̀ ni o ijó tó oògùn kí wọ́n máa kọrin tàbí kí wọ́n tẹ orin láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. eléyìí sì dàbí àwàdà ṣùgbọ́n ó mú ìyàtọ̀ wá o. ìwádìí ti fi hàn wípé kí ara máa nà kí a máa rí nǹkan ṣe kì í jẹ́ kí àgbàlagbà sanra sódì kì í jẹ́ kí a tètè ṣe kòńgẹ́ àrùn ìfúnpá gíga yìí máa ń dín ṣúgà inú ẹ̀jẹ̀ kù yìí máa ń dín ìrònú kù ìrònú àròtúnrò ó máa ń dínkù kì í jẹ́ kí ara àgbà máa ń ṣe jẹbẹlẹ ó ń jẹ́ kí ara máa le ni. fún àwọn àgbà wa kan ìrìn kọ́mọ́kọ́mọ́ yípo inú ilé wọn ní bí 10 sí 15 ní oògùn àìríṣẹ́ṣe tí a fún wọn o yàtọ̀ dẹ̀ wà lẹ́yìn wá. àwọn kan kẹ̀dẹ̀rẹ́ wọ́n máa nílò láti wá iṣẹ́ ṣíṣe iṣẹ́ ọ̀fẹ́ ni o láti ran àwọn mìíràn lọ́wọ́ volunteering ẹni tó ti fi iṣẹ́ ìjọba sílẹ̀ ní ipò ọ̀gá tí ò ríṣẹ́ ṣe à ń ràn yín wípé ẹ jọ̀wọ́ ara yín láti ran àwọn tí ó ń bọ̀ lẹ́yìn lọ́wọ́ àwọn iléeṣẹ́ àdáni tàbí kí ẹ di olùkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹ bá lọ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ òun náà ti tó láì gbowó. Please volunteer both in private and public sectors in schools, CDAs and the rest. òyìnbó bọ́ lẹ́nu mi o ó kanra gan ni. ẹ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ ìdàgbàsókè ìlú kí ẹ ṣe ipa tiyín. owó kọ́ ni gbogbo nǹkan àmọ́ ṣá kẹ́ ẹ máa rí nǹkan ṣe oògùn ni. káì ọ̀rọ̀ sì pọ̀ nínú ìwé kọ́bọ̀ wa o. kí a tó káàdì ètò yìí ẹnìkan béèrè wípé ṣé lẹ́yìn ò ní fa ìwọ̀sí báyìí ṣé àwọn ẹgbẹ́ ọmọ mi ni wọ́n ní wípé bàbá kílẹ̀ tún wá màmá kílẹ̀ tún wá kiri. ẹ ṣé ẹ máa bá mi dáhùn lóhùn wípé ẹ ń wà láfíà ni. kí a má ṣe gbàgbé wípé bí báńkẹ́ ní ìlera àwọn àgbà rí o a gbúdọ̀ sọ ọ́ di ìdàkudà nítorí báńkẹ́ dára ṣùgbọ́n kò ṣeé fi pa ẹ̀kúrọ́ o. àìnara lọ́nà tí ó yẹ àìṣiṣẹ́ àìríṣẹ́ṣe yìí máa ń sọ ara àgbà di ìdàkudà ni yìí máa ń jẹ́ kí wọ́n gbó láìpẹ́ ọjọ́. ó dọwọ́ yín o ó sì dọwọ́ Ọlọ́run. fún ìbéèrè àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí yóò gbé wa jáde. àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. ìyẹn àwọn Mopcare educational series wa ni o. àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. a gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. àwa ni ohùn fún àwọn àgbà wa. mo bẹ̀rù rẹ̀ bá. mo bẹ̀rù àgbà mo bẹ̀rù àgbà. àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù.